mo ti máa ń sọ fún ẹ máa ní customer cooperation. ọ̀gá ṣe mọ̀ pé mi ò gbé ìbò ẹ sì mọ̀ pé ìwọ náà ò gbọ́ Yorùbá. ọ̀gá ọlọ́bùkún àwọn ilé wọn ọmọ kankan orí wọn ó kú bùkún lọ jẹ́ kí n sọ ọ̀gá. sórí ìgbà iṣẹ́ ọ̀tọ̀ ìgbà ẹ̀rí ọ̀tọ̀ tó bá máa ń wo status máa ń sọ pé I don't joke when I'm working. Kọ̀ọ̀kan mú ike ọ̀gá mi ò yẹ kó kọ́. Kọ̀ọ̀kan lágbára. ẹ lẹ́mẹ̀ o. ẹ gbà ọ̀gá àgbà. ẹ jèrè o. ọmọ kan bẹ̀. Bàbá Bọ́lá egéènì rẹ̀ ó tún ti mọ sí yọ láàárọ̀ yìí. akàrí tẹ wọlé gìràgìrà ni àmọ́ tó dé a sì rí tẹ̀ǹtì ẹ̀ sóde gbàgbà kí ló dé. àwọn méjèèjì bẹ́ẹ̀ rí ọ̀daràn kan gbélé gidi ni wọ́n. Wọ́n ní kí wá sọ fún ẹ ní ohun tó wà lókè yìí ó sì tó aṣọ ságbẹ́ wo nígbà tó bá ṣe tán láti ronú pìwàdà. Tó bá ti bí ẹja kò lọ gbọ́dọ̀ síbẹ̀ yẹn ó gbọ́dọ̀ lọ bí kankan ìwọ ọmọkùnrin òun wá wà láàrin o kí ló dé gan-an ṣé o fẹ́ sọ mí ní dàbí mo ṣe dà ní. omi bátìrì ló gbé fún mi ẹ̀yin lẹni kí n bá gbé omi tó wà lẹ́lẹ̀ yìí mo sì sọ fún mi pé omi bátìrì ni ìfẹ̀kẹ́ sọ fún mi pé omi bátìrì. ọgbẹ́ etí mi ọ etí mi ọgbẹ́ etí mi ti bọ́ sọ̀gà lẹ́nu ọyọ́ ìmọ̀dárọ̀. tó fẹ́ bá yí ọkọ mi jà olórí burúkú tó fẹ́ bá yí ọkọ mi jà dà olórí burúkú ọlọ́tí bọ́ọ̀tà ó fẹ́ bá yí ọkọ mi jà gbogbo aládùúgbò ẹ̀ gbà mí. apárí yóò jẹ́ ó lọ lẹ́nu wa ọ̀gá kan tún wà ó oníkun àgbègbè àwọn kan tún ya wèrè ìyẹn kan bá ṣe wá ọ̀gá apárí máa bọ̀ o àwọn ọmọ rẹ̀ yìí ti tún dá kékeré lúke o.